ọmọ Yorùbá o nílé lóko lẹ́yìn odi lórílẹ̀‐èdè Nàìjíríà àti lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé ẹ kú bójú ọjọ́ ti rí lọ́dọ̀ tiyín bójú ọjọ́ ti rí lọ́dọ̀ tiwa akéré oko délé adé olóhùn méjì alódìlé kó ẹ ò ní tàn sájò lágbára lọ́wọ́ ẹni tó ṣílẹ̀kùn ọjọ́ òní lágbára lọ́wọ́ ẹni tí ó tilẹ̀kùn ọjọ́ òní ọmọ Yorùbá ẹ dára níwà lọ́rọ̀ lérò àti níṣe o ẹ dẹ̀ mọ́ gbàgbé ilé ìpè kò sí bí àjò ṣe lè dùn títí kó nílé ọmọ ṣe kíni kó nílé ọmọ ìrìlé ẹ má gbàgbé òwe bàbá wa wọn lọmọ tí bàbá ránṣẹ́ pè lájò tí ò wálé mọ̀lẹ́bí kì í gbèrú wọn níjà lẹ́yìn odi o ẹ máa rántí ilé ó ṣe pàtàkì ó ṣe kókó. Tajudeen Ajani Ojú Ẹlẹ́gba láti orílẹ̀-èdè Nàìjíríà lórí ètò wa ètò yín ẹ̀sìn ọ̀rọ̀ náà ni ètò ẹ máa ń wò lórí YouTube ní káàkiri àgbáńlá ayé ìwé ẹ̀sìn ọ̀rọ̀ apá kẹta èyí tí a kó jáde bí ọmọ tuntun ní nǹkan bí ọdún mẹ́ta sẹ́yìn sígbà tá a wà yìí òwe tí ó wà nínú ìwé ẹ̀sìn ọ̀rọ̀ apá kẹta látọwọ́ Tajudeen Ajani Ojú Ẹlẹ́gba ó lé ní ẹgbẹ̀ta òun náà ṣe kíni ó lé ní ẹgbẹ̀ta ọ̀pọ̀lọpọ̀ àlọ́ ló tún wà ńbẹ̀ àròkò ó wà ńbẹ̀ ẹ̀yin náà mọ̀ pé tí àwọn bàbá wa tí wọ́n bá ṣíwọ́ oko lálẹ́ nígbà tí èrè alẹ́ bá wà lẹ́gbẹ̀ẹ́ wọn ẹnikẹ́ni ń pè lérè alẹ́ ẹmu tí wọ́n dá ní ìgbà náà gan-an ni fàájì àgbẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lálẹ́ àwọn ọmọdé àwa yípo yí wọn ká wọ́n máa gbọ́ àwọn ìtàn wọ́n dẹ̀ máa gbọ́ òwe wọ́n máa gbọ́ àlọ́ ìdí nìyí tá a fi jẹ́ kí àlọ́ kó wà nínú ìwé ẹ̀sìn ọ̀rọ̀ apá kẹta òwe mẹ́ta kan ń bẹ níwájú ìwé ẹ̀sìn ọ̀rọ̀ apá kẹta yìí wọ́n ní tí kì í bá ṣaláàánú tó pọ̀ lẹ́ẹ̀dẹ̀ so yẹ kí arọ tó háyàwó ẹ̀ lẹ́hàá òwe ni ó ní bí àwọn bàbá wa mẹ́tẹ́ máa ń pa nígbà ni ẹ rà á kó lè já àǹfààní fún ọmọ tó ń bọ̀ lẹ́yìn wa ọ̀la kó lè já àǹfààní fẹ́yìn olùkọ́ èdè Yorùbá káàkiri àgbáńlá ayé Tajudeen Ajani Ojú Ẹlẹ́gba tẹ́lẹ̀.